Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Orun Sisi Ori irin ni èyí. Orun Sisi ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́-àgùntàn yìí Adeboye kọ. Èní ni ọjọ́ Ajé, ọjọ́ 26 oṣù kejì, ọdún 2024. Àkọlé Orun Sisi ti òní ni a pè láti moore. Àkọ́sórí wa ta rí nínú ìwé Sámúẹ́lì kejì orí keje ẹsẹ̀ 18 tí ó kà báyìí wípé Dáfídì ọba sì wólẹ̀ lọ. Ó sì dúró níwájú Olúwa. Ó sì wí pé, Olúwa Ọlọ́run, ta ni èmi àti kí sì ni ìdílé mi tí ìwọ fi mú mi di ìsinsìnyí? Ohun kan tí mo rí nínú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ìgbéraga. Olùṣọ́-àgùntàn Adeboye ni wọ́n sọ ìrírí wọn níbí. Ní kété tí Ọlọ́run bá pè wọ́n tí ó sì fún wọn ní àwọn ẹ̀bùn fún ìpè náà, wọn yóò bẹ̀rẹ̀ sí ní rò pé àwọn jẹ́ pàtàkì. Bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ rí. Ẹ̀wẹ̀, nítorí Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ 17 sọ pé Ọlọ́run pè àwọn aláìlera, wèrè àti ohun tí kò sí. Nígbà tí Ọlọ́run bá pè ọ́ fún iṣẹ́ kan, o gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn sí gidigidi fún àǹfààní ìpè àti fún gbogbo àṣeyọrí kankan bí o bá ṣe ń rí nínú ìpè rẹ, nítorí láìsí òun o kò lè ṣe ohunkóhun. Jòhánù orí 15 ẹsẹ̀ 5 fìdí èyí múlẹ̀. Bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ ṣáájú, mo ti ṣe àkíyèsí àwọn tí a ti pè ṣáájú mi tí wọ́n sì ṣe àṣeyọrí nínú ìpè wọn. Ọ̀kan nínú wọn ni Pọ́ọ̀lù àpọ́stólì. Ó jẹ́ ẹni tó kàwé bíi tèmi. Kí Ọlọ́run tó pè é, mo ṣe àkíyèsí pé Pọ́ọ̀lù máa ń fi ìmoore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Ó kọ nínú Tẹ́sálóníkà kìíní orí 5 ẹsẹ̀ 18. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Nínú Bíbélì kíkà wa fún tòní, a rí bí Màríà ṣe fi ìmoore hàn torí a yàn án láti bí Jésù Kristi olùgbàlà. Ó sì ṣe àṣeyè nínú ìpè rẹ̀. Tí o bá fẹ́ ṣe àṣeyọrí nínú ìpè rẹ̀, o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Mi ò mọ̀ nípa tìrẹ o, ṣùgbọ́n mi ò lè gbàgbé bí Ọlọ́run ti ṣe dára sí mi tó. Olùṣọ́-àgùntàn Adeboye ni wọ́n sọ̀rọ̀ níbí. A ṣẹ̀ṣẹ̀ parí ìsìn ní ilé ẹ̀kọ́ òkèèrè kan ní ọjọ́ kan. Ọlọ́run sì rìn gan nínú iṣẹ́ ìsìn náà. Ọ̀pọ̀ ọkàn ní àgbàlá àti onírúurú iṣẹ́ ìyanu. Ní ojú ọ̀nà mi padà sí ilé ìtura, mo jíròrò pẹ̀lú àwọn tó wà pẹ̀lú mi nípa àwọn ohun ńlá tó ṣẹlẹ̀ nínú ìsìn. Nígbà tí a dé, ẹni tó jókòó ní iwájú ọkọ̀ ṣílẹ̀kùn láti sọ̀kalẹ̀. Bí ó sì ṣe tilẹ̀kùn, ilẹ̀kùn náà mú ìka mi. Títí di òní, mi ò mọ bí ìka ọwọ́ mi ṣe dé ibi ilẹ̀kùn. Mo kérora jáde. Gbogbo ènìyàn sì rọ̀gbà yí mi ká, wọ́n sọ pé ẹ pẹ̀lẹ́. Bí mo ṣe lọ sókè, mo bi Ọlọ́run léèrè, Olúwa, kí ló dé tí o fi jẹ́ kí èyí ṣẹlẹ̀ sí mi? Ó ní, nígbà tí òun sọ̀rọ̀ nípa àwọn ohun ńlá tí mo ṣe nínú ìsìn náà, ó kò tilẹ̀ tún yípadà sí mi láti sọ pé Olúwa, o ṣé. Mo rí àṣìṣe mi, mo sì tọrọ àforíjì, mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ní ìgbà tí màá fi dé inú yàrá mi, ìrora náà ti pòórá pátápátá. Ọlọ́run ń wò láti rí bóyá ìwọ yóò moore tàbí bẹ́ẹ̀ kọ́. Yóò kìlọ̀ fún ọ bí o bá ya aláìmoore ní ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì. Tí o bá kọ̀ láti gbọ́ àwọn ìkìlọ̀ rẹ̀, yóò fa ọwọ́ àtìlẹ́yìn rẹ̀ sẹ́yìn, ìyẹn
yóò sì léwu. Kókó ìṣe: bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun tí ó ti ṣe fún ọ, pàápàá nínú mímú ìpè rẹ̀ ṣẹ. Ka Lúùkù orí kìíní ẹsẹ̀ 54 títí dé 55. Bíbélì ọdún kan, Deuteronomy orí 15 títí dé 19. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Orun Sisi Ori irin ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Orun Sisi Ori irin yìí lórí ayélujára, yálà WhatsApp ni tàbí Telegram, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Orun Sisi sí 080254246 kí ẹnìkan kó ké hallelujah.